ǹjẹ́ a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àròlé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ìròyìn tí ń bẹ níwájú wa fún ti àsìkò yìí wọn náà la ṣe ní oníbelenja tàní kásáré mu wá pẹ̀lú bó ṣe ń jẹ́ àjà àbalẹ̀ kó tó tutù ní gbónágbóoru táǹjọ́ pọ̀lọ́ òun náà la fi ṣe. Orúkọ oníròyìn náà ni Àyànfẹ́ Elédùmarè. Ẹgbọ́ròyìn náà báyìí ni bá a ṣe mú wá. Àwọn agbófinró orílẹ̀-èdè Finland ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin gbé ajìjàǹgbara Simon Ekpa lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí. Kàyéfì ńlá ló jẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n rí olórí àwọn agbésùnmọ̀mí èyí tó ń fún owó káàkiri orí ayélujára rẹ̀. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ọwọ́ àwọn agbófinró orílẹ̀-èdè Finland ló ti ṣe bẹ́ẹ̀ tẹ ẹni tó jẹ́ ajìjàǹgbara tó tún pe ara rẹ̀ ní Prime Minister ilẹ̀ Biafra arákùnrin Simon Ekpa lórí ẹ̀sùn pé ó ń gbé ìsùnmọ̀mí lórí ẹ̀sùn ìgbésùnmọ̀mí èyí tí wọ́n fi kàn ọ̀hún. Simon Ekpa nìkan kọ́ ni àwọn agbófinró náà fi páńpẹ́ òfin gbé bí kì í ṣe pé àwọn mẹ́rin míì wọ́n kún Simon Ekpa nínú ìtàn fi ẹ̀sùn náà kàn wọ́n náà pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n bu owó fún àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi ń ṣe àtìlẹ́yìn fún wọn. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti orílẹ̀-èdè Finland wọ́n sọ di mímọ̀ wípé ilé ẹjọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Paita Ame èyí tó wà ní Finland ó ní ó ti pàṣẹ wípé kí wọ́n fi Simon Ekpa sí àtìmọ́lé náà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó lọ́wọ́ nínú ìgbésùnmọ̀mí èyí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní gbogbo ilẹ̀ Biafra nínú èyí tí wọ́n tó ti fi kàn wípé ní ṣe ni ó máa ń ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn gbogbo àwọn ọmọ rẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ìkọlù tó sì ń ṣekú pa àwọn ènìyàn káàkiri ilẹ̀ Ìgbò ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá èyún ti ilẹ̀ Finland wọ́n sì wá fi ìdí ìròyìn náà múlẹ̀ wọ́n ní ilé ẹjọ́ ti ṣe ó ti pa láṣẹ fún àwọn láti fi Simon Ekpa sí àtìmọ́lé ṣáájú kí ìwádìí tó péye kó tó máa tẹ̀síwájú lórí ẹ̀sùn tí wọ́n fi kàn ọ̀hún òun pẹ̀lú àwọn mẹ́rin míì tí wọ́n jẹ́ pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí nípa owó níná tí ẹ bá sì gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí ó náà ní Simon Ekpa tó fi ìròyìn kan léde lórí ìgbáradì àti ìmúrasílẹ̀ wọn fún ọjọ́ kejì inú oṣù kejìlá èyí tí wọ́n ṣe ní àlàkalẹ̀ wípé ó ní àwọn yóò gba òmìnira kúrò ní orílẹ̀-èdè Biafra nínú ètò jásí wípé ọ̀gọ̀rọ̀ ìròyìn ló ti ń jáde láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí títí di àsìkò yìí nínú ètò tí ń ṣe ìkọlù sí àwọn agbófinró àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní ilẹ̀ Biafra náà. Gbogbo ẹ̀sùn wọ̀nyí ó náà fi kan Simon Ekpa wípé ó mọ̀ nípa rẹ̀ torí pọ̀ náà ó ní ìròmí tó ń lùlù fún àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà. Wáyé ó ti wà látìmọ́lé àwọn agbófinró báyìí tá a sì máa fún iná ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn rẹ̀ bí ó bá tún ṣe ń lọ. Kàyéfì ńlá ló jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n rí olórí àwọn agbésùnmọ̀mí èyí tó ń fowó tó gbà lọ́wọ́ àwọn tán jí gbé tó fi ń yọyì lórí ayélujára. Ọ̀kan gbòógì lára àwọn agbésùnmọ̀mí ajínigbé orílẹ̀-èdè Nàìjíríà tí orúkọ rẹ̀ ń jẹ́ Sarkin Yaki ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn fídíò kan lójú òpó ayélujára TikTok rẹ̀ nínú ètò tí ń ṣe àfihàn ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó èyí tó gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jí gbé gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀. Sarkin Yaki ó ní ó ṣe bẹ́ẹ̀ tó òbítíbitì owó náà nínú ìta àti rí owó orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ẹgbẹ̀rún kan náírà àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 1000 naira note pẹ̀lú 500 naira note nínú èyí tí wọ́n dì ní bọ́ndù tó sì kó gbogbo ẹ̀ sí orí ẹni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe ń wò lórí móhùnmáwòrán yìí níṣẹ́ ni Sarkin Yaki ló ń ṣe owó náà tó fi ń yọyì pẹ̀lú àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ẹ bá sì gbàgbé ní nǹkan bí oṣù kẹjọ ó ní àwọn kan náà nínú àwọn agbésùnmọ̀mí náà ṣe àfihàn owó tabua èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jí gbé tán fi ń yọyì lórílẹ̀-èdè Nàìjíríà nínú ìtàn ti sọ di mọ̀ wípé iṣẹ́ táwọn ń ṣe yìí ó ní iṣẹ́ tó dáa jù tó sì lérè lórí
wàyí o nínú fídíò ọ̀hún lọ́jọ́ ọjọ́ náà ni wọ́n tó ti ṣe bẹ́ẹ̀ lu àwọn ènìyàn kan lọ́gọ̀ọ́ ẹnu nínú àwọn ènìyàn tó já sí wípé wọ́n gbóṣùbà fún ẹni tó jẹ́ olórí agbésùmọ̀mí ilẹ̀ yìí èyàn Bello Turji wípé akọni ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún sọ di mọ̀ pé àwọn yóò pín owó fún àwọn ènìyàn tí wọ́n yin àwọn tó yin ọ̀gá àwọn Bello Turji yìí mélòó la fẹ́ kà nínú àwọn fọ́nrán èyí tó ti ń jáde táwọn agbésùmọ̀mí tó ti fi owó tí wọ́n gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jí gbé láti fi yọyì lórílẹ̀‐èdè Nàìjíríà yìí èyí ló wá kọ gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lóminú pé ebá sì níjọba ètò ààbò tó wá di tó ti mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn agbésùmọ̀mí tó wá ń fi owó tó ń gbà tó fi ń yọyì káàkiri orí ayélujára tí wọn kò sì rí ìgbésẹ̀ kankan tí wọn yóò gbé láti fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn náà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ aníkàṣe ní ṣókí àmọ́ padà wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bí ó bá ti ṣe ń lọ ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ màwòrán yín náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátù padà máa fún ilẹ̀kùnrẹ́rẹ́ ìròyìn míì ẹ má gbàgbé láti bá a subscribe kẹ̀sì bá wa share ìròyìn káàkiri kó lè dé àwọn àyè tó yẹ kó dé ẹ ṣeun púpọ̀.